ẹ tí ì gbọ́ nǹkan kan lórí ètò lálẹ́ iṣẹ́. ẹ wá gbọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ gbàgọ́dì ẹ gbọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ó ẹ súnmọ́ bí àgbékalẹ̀ yìí wà ó fáwọn ọlọ́gbọ́n ayé ẹ̀yin ọlọ́gbọ́n ayé o ẹ wá kọ́gbọ́n mọ́gbọ́n àdìtú ọ̀rọ̀ rèé lẹ́nu Babátúndé ẹ wá gbọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ gbàgọ́dì ẹ gbọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ó ẹ súnmọ́ bí àgbékalẹ̀ yìí wà ó fáwọn ọlọ́gbọ́n ayé ẹ̀yin ọlọ́gbọ́n ayé o ẹ wá kọ́gbọ́n mọ́gbọ́n. Ta ló ti pa lẹ́rìn níbẹ̀rẹ̀ ọdún yìí? Ọlọ́run ọ̀rọ̀ ọba ṣẹ̀dá o tẹ́nì kankan ò dá ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ìtẹ̀jú nípìnlẹ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ohun nínú ohun àgbàlagbà oyè o ọba tó ń gbogbo ń wá kiri tí ó wà ń kankan ọlọ́run tí ò ní kọ́sítọ́mà o tí kì í gba break tí kì í lóògùn sọ iye o olóró Babátúndé wá Oruomeniowo. Ẹgbẹ́ Ọpẹ́yẹmí ọmọ Sàlámì. Fẹ̀mí dọ́gba pẹ̀lú mi lórí ètò lálẹ́ yìí. Òrùn tó kù lókè ó taṣọ gbẹ. Ìwọ náà pẹ́ nìkan lẹ́rìn ilé ò tí ì ṣú. Múnú ẹnìkan dùn ọ̀sẹ̀ yìí ò tí ì lọ. Àwọn kan ń ráre láyìíká àtàyídá rẹ̀. Àwọn kan ń ṣẹ̀sín láyìíká àti àyídá rẹ̀. Ó dẹ̀ wà nípò àti dáṣọ àṣírí bò wọ́n. Gbọ́ mi dáadáa lórí ètò Oruomeniowo. Ọba tí máa ń ṣèrègùn ni Ọlọ́run aṣẹ̀dá. Ìrègùn wo ló lè ṣe sí Ọlọ́run aṣẹ̀dá níbẹ̀rẹ̀ ọdún yìí sí àkókò yìí? Ọlọ́run o 2026 mo tún wà yìí. Mo ti wà ní oṣù kẹfà kí ló dé? Mo ń dáṣọ àṣírí bá àwọn èèyàn lókè pẹ̀láyé kí ló dé? Ìbóyàn sí òòrùn lókè pẹ̀láyé Ọlọ́run aṣẹ̀dá kí ló ń ṣẹlẹ̀? Ṣé bí wọn lọ sọ nínú Bíbélì mímọ́ rẹ̀? Oníta bá ti ṣe lé fún ẹnìkan nínú wa, èmi náà lè ṣe fún. Ó ń jẹ gbogbo ẹ̀, ó ń wọ́ gbogbo ẹ̀. Àwọn kan dẹ̀ ń ṣẹ̀sí láyìíká àti àyídà rẹ̀. Àwọn kan ń ráre. Ọkàn wà lẹ́sẹ̀ ká yí ẹsẹ̀ kọ́ ọrún. Nígbà tó náà wà á mú ọ. Ọlọ́run aṣẹ̀dá nìkan lọ́ba tó lóhun gbogbo. Ọba tó ń gbogbo ń wá kiri tí ó wà ń kankan ọlọ́run tí ò ní kọ́sítọ́mà o tí kì í gba break tí kì í lóògùn sọ iye o olóró Babátúndé wá Oruomeniowo ayọ̀fẹ́ Ìlédùmarè. Bó ti wulẹ̀ kó jẹ́ èèyàn tó lókè pẹ̀ láyé, bó ti wulẹ̀ kó má jẹ́ èèyàn rárá. Láti ṣí wọn lójú ojú inú ẹ̀mí. Tó fi dàgbà tó fi dògbó, ó sì mọ nílò ìrànlọ́wọ́ Ọlọ́run aṣẹ̀dá ni. Ọba tó rí ìgbàgbọ́ ẹ̀ ló rọ̀ mọ́ kó wà. Àwọn ẹ̀dá tó wá dáwọ́ wà nínú ayé. Àwọn èèyàn ń jè sọ́fìn òòyọ́ wọn jáde. Ó ń lo agbára tó o ní lórí ọmọlàkejì. Ta ló máa mú ẹ? Ta ló máa bí ẹ? Gbèsè lé lórí torá tó ọ̀rọ̀ ìlà tọ́jú àṣẹ̀dùn ló ti wá kì í ṣe gbogbo ènìyàn. A ní obìnrin rẹ léèrè ni. Ká lè fúnra o, ká lè mọ ohun tó kàn. Ọba tí èṣìwò ọjà sọ fún yàn. Bíbélì sọ pé olódodo yóò láyà bí kìnìún. Ọlọ́run
ọlọ́run o kí ló dé àwọn ẹ̀dá tó dá nínú ayé mi mẹyẹ tó sun wọ́n ìwọ̀nba tó fún mi lókè pẹ̀ láyé wọ́n wà ní òun mo dáṣọ bò wọ́n ebi ń pa ọmọ fún wọn ní jíjẹ wọ́n wà lẹ́sẹ̀ ká ayé ẹsẹ̀ kan ọ̀run ọlọ́run o kí ló dé kó o pẹ́pẹ́ ọlọ́run aṣẹ̀dá níwọ̀n kan òun kan kó o challenge bàbá God ọlọ́run kí ló dé ta ló dẹ́ṣẹ̀ wàlẹ́ o ti ń dàgbà lókè ìpẹ̀ láyé tó bá mọ̀ o ti ń dàgbà. ìwọ ṣe léyìí tó bá ń gbọ́ ọba abetí lu kára bí ajẹrẹ ọlọ́run aṣẹ̀dá ní jẹ́bẹ̀ gbogbo ara ni ọlọ́run aṣẹ̀dá fi ń gbọ́ràn nǹkan ẹ̀mí tó lágbára náà ń pè ní ọlọ́run aṣẹ̀dá ó ní mo súnmọ́ yín gan dúṣọ́run yín lọ ni àwọn kan ráre inú ayé o tó ní kápá àti làwọn ó yá làwọn. mo máa ṣí ojú òpó kò dìgbà tó bá tó ní gbogbo ayé o ètò wà lọ́wọ́ rẹ yẹn. láì ṣubú ń léèwẹ̀ ó sì ọbọ̀ sọ́jà bá. òun fáwọn oníbàárà lówó Ìlọrí Ojúùgò ó bọ́ sábẹ́ bíríìjì Ìwó road ó dẹ̀ ń fáwọn oníbàárà lówó Ìlọrí Ojúùgò wà lè bí pàyàwó nù lé ìyàwó ló sẹ́nà ní káàkiri kó tó di páwọn ọmọ jẹun ó ní bàbá àtìyàwó aláì kò tọ́jú wọn àwọn ará àdúgbò gbádùn ẹ̀ àwọn tó súnmọ́ nínú ayé wọn gbádùn ẹ̀. ọlọ́run aṣẹ̀dá ó lẹ́yìn màláíkà ẹ̀rí aláìmọ̀kànmọ̀kàn àdúrà rẹ gbọ́dọ̀ gbà láti lé wa ni mo ti ń jẹ́ tán ti pẹ́ àdúrà rẹ gbọ́dọ̀ gbà láti lé wa ni àdúrà rẹ ò gbà láti lé. wòlíì àti wàhálì tó ń rínú ayé ń tiẹ̀ bàbá àti ìyá ẹ̀ kó mọ́ dọ́dọ̀ wọn ni kọ́ mọ́ nánú owó ẹni tọ́ bá ti nánú owó rẹ bẹ́ẹ̀ owó rẹ máa ń wálẹ̀ ń tiẹ̀ ni ni mo ti gbé rówó bún bàbá àti ìyá tó bí ẹ lọ́mọ tán lágbá lórí ògo àbáwáyé ńgbà tó wà ń kékeré tán bá jú ẹ nígbà tó wà kékeré ò lè kún àdó wọ́n ti fẹ́ fọ́kọ mu dànù nígbà òjò nígbà ẹ̀rùn nínú ebi nínú èkísà wọ́n dẹ̀ tọ́ ẹ dàgbà ogun yẹn wá dìde kó má tọ́jú bàbá àti ìyá tó bí ẹ lọ́mọ o sì fẹ́ pẹ́ láyé gbogbo ẹni tílẹ̀ ga jùlọ lójijì kọ́ ló kú ò láyé o àìmọye ẹ̀dá tó wà nínú ayé wọ́n ti gbògo lọ́wọ́ ẹ̀ kábíyèsí ọlọ́run ṣípẹ́ ẹ̀ sì wà nílùú ṣípẹ́ ẹ̀ sì wà láyé kò lè jáde mọ́ ni wàláhì kò ṣàìsàn ògo ló ń ṣàìsàn tó bá ń gbọ́ àìsàn tí ò gbóògùn nǹkan ẹ̀mí lọ́lọ́run aṣẹ̀dá píríncípù kan ló fi gbélé ayé ẹ̀ kalẹ̀
èmi ń ṣe ẹ lójú ẹ̀mí lálẹ́ yìí nìyẹn bí rẹ léèrè èèyàn mélòó ló ti là nínú ọ̀fìn láti January sísìn alájẹtán o ò lè wọṣọ kù láyé kó o fún yẹn pé ẹ tí ń wà kí sàìjẹ ń fún láṣẹ yìí èyí tí ọmọ rò ní kó ń faṣọ òun ṣe nǹkan nígbà àwọn òfaṣọ rẹ ṣe nǹkan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó o nígbésí ayé ẹ ṣe rí. ká má bàa lògo ògbésí ayé òun ògo tí ò wúlò fún wọn gan. ọláhun tó bẹ́ẹ̀ gẹ́ ìyà tó jẹ kó tó rí pé orí owó tó rí yẹn ìlú máa ń rò. wọ́n ní tí ọdẹ tó bá ròṣẹ́ tó ròyà tó bá pẹrẹ kò ní fẹ́ nìkankan jẹ. kọ́dẹ dájẹ́ kọ́ dájẹ́ ọ jẹ̀bi tó fún yẹn jẹ. mo ṣèbà fún gbogbo ọdẹ àgbáyé o torí ẹ kópa tó pọ̀ lábẹ́ sánmọ̀ tó lọ ń dá òwe àwọn àgbàlagbà ló gbé mi débẹ̀ àṣírí. pẹ́ nìkan lẹ́rìn yẹ nìkan nínú òfin daṣọ bu ẹnìkan kó o fi pe ọlọ́run aṣẹ̀dá níjà kó o wá wo tí ọlọ́run aṣẹ̀dá ó ṣe fún wọn náà. Ìlọrí ò gbọ́ mi dáadáa ó ti gbà àwẹ̀ fún ẹ ti lẹ̀ pọ̀. Ìlọrí ṣé mò ń sọ̀rọ̀ sẹ́ ọgbà àwẹ̀ Thursday àwẹ̀ Monday gẹ́gẹ́ bí mùsùlùmí o tó ń gbà á Ramadan dé o tó gbà á àìmọye àwẹ̀ ló ti yàn fún rẹ gbogbo orun orí ẹ pátá ti dọ̀bálẹ̀ tán yányán ó ti gbà àwẹ̀ funfun tí ẹ̀mí ẹ ti fẹ́ẹ́ pin ó ti ìgbọ́n fẹ́ wò kábàjọ́ kìíní àná tọ́lọ́ ní kí àwọn ẹyẹ wúdúwúdà kán máa sọ òkò látòkè sí àwọn ìjọ elérin sọ wà láyé ńgbà yẹn ní títẹ̀ fi wá le tó báyìí àbí ìgbà tán fẹ́ kan Jésù má gbélé ibùsọ̀ wà ń bẹ̀. Bàbá rí o ṣàdúrà fún ẹ ìyá rí o ṣàdúrà fún ẹ ìyàwó àtàwọn ọmọ ẹ̀wọ̀n ṣàdúrà fún ẹ àwọn tó wà láyìíká àti àyídà rẹ Ọlọ́run tó bá kú ò láyé wọn lè mí sí ẹ